Welcome to today's online class. Ẹ káàbọ̀ sí gbàgede ẹ̀kọ́ ayélujára ti òní. Àkórí ẹ̀kọ́ wa tòní ni òrìṣà ilẹ̀ Yorùbá. We'll be looking at idols in Yoruba land. Kí ó tó di pé ẹ̀sìn àjèjì dé, ni a ti ní àwọn oríṣiríṣi òrìṣà ní ilẹ̀ Yorùbá. Before the coming of the foreign religion, we have our own traditional religion. We have our deities, we have our idols in Yoruba land. And these idols serve as the intermediary between man and God. And we believe that anytime we want to seek or request something from God, these intermediaries will be the one to take our supplications to God. Àwọn òrìṣà yìí ni alárinà láàrin àwa àti Olódùmarè. Ẹ jẹ́ ká wo díẹ̀ lára àwọn òrìṣà yìí. Òrìṣà ìbejì, Ṣàngó, this is the god of thunder. Ògún, the god of iron. Ṣọ̀pọ̀nná, chicken pox. You can see a ní òrìṣà ìbejì, Ọya àti orí lóríṣiríṣi. Orí náà jẹ́ òrìṣà. Ọya is also another deity. Yemoja, yes, we believe they are mermaid. Ifá, Ọ̀rúnmìlà, Ẹ̀yọ̀, yes, Ori. These are also deities that we worship in Yoruba land. We have some images here to show the icons or to show them. This one is Òrìṣà Yemoja. We can see them at the depths of the sea. Òrìṣà Yemoja. She's in charge of beauty, wealth, and riches. Yes, if you need money, Yemoja is your best bet. Is the person you need to meet. Òrìṣà Ṣàngó. Yes, this is Ṣàngó, the god of thunder. Is in charge of thunder. Tí àrá bá sán, a gbàgbọ́ wípé Ṣàngó ni ó wà ní ìdí ẹ̀. Bákan náà, òrìṣà ìbejì wà. This one is for twins. If you want to have twins, òrìṣà ìbejì, or those that have twins, this is the deity they do worship. Bákan náà, a ní òrìṣà Ọbàtálá, Ọbàtásà, Ọbàtàkùntàkùn. This deity is a pure white deity. They don't drink palm wine. They like kola nuts and other foods, but they don't take palm wine. Yes. Yàtọ̀ sí èyí, a ní òrìṣà mìíràn bíi Èṣù, a ní Ọba. Ọba jẹ́ ọ̀kan lára àwọn ìyàwó Ṣàngó. Ọba ó rẹwà lọ́pọ̀lọpọ̀. Bákan náà, a ní òrìṣà Egúngún. Òrìṣà Egúngún yìí ó jẹ́ òrìṣà tí ó gbayì láàrin àwọn Yorùbá. Ẹ máa rí wọn tí wọ́n máa ṣe ọdún eégún. You see them doing masquerade festival. It's one of the most important deity in the Yoruba land. Bákan náà, a ní Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ Olóyàyùn Àwẹ̀dẹ Kátówẹ̀wọ̀n. This deity is in charge of giving children. Also, she's in charge of wealth. Yes, she gives wealth. Bákan náà, a ní Ẹ̀yọ̀. Yes, this is another type of deity in Yoruba land, especially in Lagos. You see them, Ẹ̀yọ̀ festival. Yes, it's a wonderful thing to watch. Okay, let's look at the evaluation for today's class. Dárúkọ orúkọ òrìṣà ilẹ̀ Yorùbá márùn-ún. Give 5 deities in Yoruba land. Thank you. See ya.